ìlú ayé ayé máa gbẹ fún ayé ó gbà àṣẹ. èmi tí mo sọ̀rọ̀ ní kábíyèsí ọba adéọlá ààrẹ ògbóni alálẹ̀ gbogbo àgbáyé bàbá wa agbára náà ẹ ṣe gan ọ̀rọ̀ mi orúkọ jókòó bàbá wa ti nàró èmi náà dìde yẹ̀pẹ̀ làánú ọlọ́run la rí gbà yẹ̀pẹ̀ lásán ni á ewé ìrìn ló rànà tí òru wákàtí tá a wà ń bẹ̀ kọ́ ló mọ́jọ wọn kí á kí ọ̀fọ̀. orúkọ tèmi ni Comrade Lawal Akeem, Ọ̀ṣun State Coordinator Yorùbá World Congress. Pẹ̀lú bí a ṣe ń jẹ àwọn ọmọ Yorùbá ó ti pọ̀ jù. Ẹrú pé ọ̀dọ̀fin wá nínú lẹ́bi. Ẹrú ni Yorùbá, a fẹ́ bọ́ okùn ẹrú kù lẹ́yìn ọrùn wa, a fẹ́ kúrò nínú ìyà. Nǹkan tá a gbé kalẹ̀ yìí kò kí ń ṣe pé bóyá Ọ̀ṣun State nìkan àbọ̀ Ọ̀yọ́ State nìkan, ó ti káàkiri gbogbo àgbáńlá ayé, gbogbo ibikíbi tí àwọn ọmọ káàrọ̀-ò-jíire wà. lọ́gbà kankan fún àgbà. Èmi ní UK ní US ní Brazil ní gbogbo tí jẹ́ Yorùbá lágbàáyé ibi tán wà ó ti dìde pẹ̀lú kìíní pé káwa Yorùbá ká mọ̀ ọ̀gbọ́n. Ó tó gẹ́ Fúlàní wọ́n lé wa títí wọ́n jẹ oko wa wọ́n lé wa títí wọ́n tún wá ń plan láti wá sọ wípé láwọn ò tún tẹ́kù fa. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share kẹ̀dẹ̀ máa bá wa like ẹ jọ̀ọ́. Ọlọ́run bá ọmọ yẹn jẹ́ kó Kẹ̀dẹ̀ máa bá gbogbo wa lẹ̀ tẹ̀ Yorùbá. lọ́dọ̀ bàbá wa ọba. Ẹ wọlé sí mi. Ẹ má bọ̀. Ìkan náà la tún wà báyìí. So ìdí nìyẹn tí àbúwá gbé ní ìdìde prophet bàbá wa professor Banji Akintoye àwọn ni leader wa. So iṣẹ́ dẹ̀ ti lọ lórí kìíní yìí àwa wò ó wípé ní Kírun bíbà yìí ó yẹ ká ní ẹ̀ka ní Kírun bíbà yìí tá a gbé kalẹ̀ débi pálí wa mọ̀ sí mítìn ní Kírun torí nǹkan tá à ń ṣe yìí kò yọ ọmọ Yorùbá sílẹ̀ ọmọ káàrọ̀-ò-jíire gbogbo tí ń jẹ́ Yorùbá pátápátá ló yẹ ká gbárùkù tira wa ká ṣera wa lóṣùṣù ọwọ̀ ká ṣera wa níṣọ̀kan sódà àti ká lè débi tá à ń lọ káwọn tán ń jẹ ní máyé ìjọba mùjẹmùjẹ ká mọ́ bá wa mú ẹ̀jẹ̀ wa mọ́ ká gbára wa lẹ̀lẹ̀ kò sẹ́ni kankan tí ó gbà wà lágbára wa lẹ̀lẹ̀ ìjọba ò lè gbà wá àwa lágbára wa lẹ̀lẹ̀ Awólọ́wọ̀ sapá nígbà tí bàbá wà níbẹ̀ ní kí Yorùbá bọ́ lóko ìyà nígbà yẹn bọ̀ kò sí agbára gbogbo tí bàbá kó mọ́ra ńgbà yẹn ọ̀dàlẹ̀ gbogbo wọn ń dalẹ̀ bàbá ní ìdí nìyẹn tá a wọ̀ ọ̀dọ́ sí náà tá a tún fi wá gbéra sọ pé náà Yorùbá ṣe tán ká bọ́ kù nínú ìyà ká bọ́ okùn ẹrú kù lọ́rùn ara wa gbogbo Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé wọn ti dìde èmi ní US ní UK ní gbogbo tí ń jẹ́ Yorùbá lágbàáyé gbogbo ibi tí Yorùbá tó ní ẹ̀ka sí Benin ní gbogbo Brazil ní gbogbo wọn pátápátá ti dìde. Àdẹ̀wọ̀n pé pẹ̀lú ògùn Ọlọ́run ọba àwọn alálẹ̀ Oòduà àtẹ̀wọ̀nrọ̀ bàbá wa gan àwọn ogun sọ̀pọ̀tì wa ọkọ̀ òun ò ní parẹ́ Fúlàní ò ní pa ilẹ̀ Yorùbá rẹ́ ilẹ̀ Yorùbá ò ní run o. ìyẹn tá a fi wá a ti dé pálásì lẹ́ẹ̀kan a ti pe bàbá nọ́mbà wọn ò lọ ọ̀gbà tá a padà dé pálásì a pe nọ́mbà wọn ẹ̀sẹ̀ wá bá wa ní pálásì náà wá ní pé a nídìí láti dé ọ̀dọ̀ bàbá torí àwọn náà ni wọ́n lè mú wa lọ sí ibi tí a mọ̀ so ìdí nìyẹn tá a fi dọ́dọ̀ a nídìí ìrànlọ́wọ́ yín tẹ́ bá wa fọwọ́sowọ́pọ̀ ẹ dákun a nídìí ìrànlọ́wọ́ yín ká sásábẹ́ yín torí a fẹ́ gbé ẹ̀ka kalẹ̀ ní Kírun bíbá yìí dáàmú ṣe mítìn gan àdẹ̀fẹ́kẹ́ tẹ́wọ́ gbà wá. Bẹ́ẹ̀ni ọmọ bọ̀dá mọ́ra náà ló gba ilẹ̀ bá mi ọmọ bọ̀dá lásán náà tó lọ talẹ̀ bá mi. ìjìyà bẹ́ẹ̀ni ìwé onísáàmù sáàmù 35 ó ní Olúwa gbógun ti àwọn tí wọ́n gbógun tì mí àwọn tí wọ́n náà gbógun ti ń kọ́ Ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tí ó rò èmi Ààrẹ Adéọlá Adéníyì
Oòduà. Mẹ́tẹ́ẹ̀nì agbára Ọlọ́run ọ̀gá. Lọ́la ọ̀gá mi tó jókòó àti àwọn ọ̀gá mi. Gbogbo ibi tí wọ́n bá ti ní agbèsí agbára Ọlọ́run ká. Tó bá jọmọ́ ká gbalé ẹgbẹ́. Àárí ibi tá a rẹ̀ ń tì. Tá a máa sanwó tá a ti máa ṣe pàdé. Oòduà. Ògo Ọ̀ṣun, ògo Ọ̀yọ́, gbogbo tíjọba ọmọ bíbí Olùgbà. Agboolé tíá, ẹ̀jẹ̀ Jésù ní irọ́ ní bẹ̀bẹ̀. Agboolé wa, Ilé mọ̀lẹ́ ni. ilé Muslim irọ́ ní bẹ̀bẹ̀. Odùduwà bàbá ńlá bàbá wa. Ṣé ń gbọ́ gbogbo Ká èèyàn tó mọ̀ ṣe wáyé? gbàgbọ́, ká tó ṣe mọ̀lẹ́ lákàyé ń bàbá wa. Ọbúrò Ògún, ọlọ́ọ̀gùn mọ́sínì. Kọ̀ọ̀sì wọ kọ̀ọ̀sì ní rìn títì. Tí sí bíbá lẹ́nu ń kó Ògún ló pa. Ọdún Ògún tá ń ṣe. Ọdún Ògún kọ́ ló yẹ ká máa ṣe ọdún lákàyé ni. Torí ní gbogbo ọ̀kànlé gbogbo anúmọ̀lẹ̀ tí ń bẹ lóde ìsáláyé Ògún nìkan ló lọ fàbọ̀ fún Olódùmarè. Ìjọ náà ni Olódùmarè sọ pé lákàyé ni mo fi sọ pé ọdún lákàyé ló yẹ ká máa ṣe. Ọmọ lùlù kan ká tó ṣe gbàgbọ́ ká tó ṣe màlẹ́ lákàyé ní bàbá wa. Ń dọ́tà ń bọ̀. Ń tán kọ́kọ́ mú pàdé wa bẹ ni. Bẹ́ẹ̀ tẹ̀lú bẹ́ẹ̀ rógun ẹ̀mí tẹ̀. Bẹ́ẹ̀ kọ́lé bẹ́ẹ̀ má dádé bẹ́ẹ̀ rọ́lẹ̀ pa. Bẹ́ẹ̀ fẹ́ yọ búlọ̀kù kílẹ̀ yọ. Ògún náà ni. Bá a fẹ́ tó lè ra àwọn ògùn láì tó. Ògún láì tó. Ilé Odùduwà kò ní járí jò. Àṣẹ Èdùmàrè. Wọ́n bá pé méje bó lé nígbà olóòwò Olódùduwà tẹ̀wọ̀n lójú ìfẹ́. Àṣẹ. Àwa làbòrí. Ẹ máa bá wa like, ẹ máa bá wa love. Àṣẹ Èdùmàrè. Bàbá kú ọkùnrin kú jáde ẹnìkan kò ní jọ sùn. Àṣẹ Èdùmàrè. Àṣẹ. Ìdájọ́ mọ́ pé iye báyìí ìfẹ́ ló dùn iye báyìí ló kàn á. Ẹ̀jẹ̀ agbó àṣàlẹ̀ sọ́nà wa àwa náà àárín rìn sẹ́yìn náà. Owó àbọ̀ ọmọ àdó àwọn ọgbà ojú ojú ti wá wọn aláfíọrí gbogbo bí táwọn ọba wọn ò lè dé ọ̀rọ̀ ọgbà wọn náà dé ọ̀kọ̀ọ̀kan tí a fẹ́ fi ṣe yìí kì í sàwọn la fẹ́ ṣe é àwọn aráàlẹ̀ ló fẹ́ ṣe é torí pé tí wọn bá wọ ìfúnṣọ inú ọ̀nà tó fà sẹ́yìn lónìí ìbáyìí ẹ bá wo láti 1960 tààlà àti olómìnira lábẹ́ ìwọ amúnisìn jẹ́ Yorùbá lómìnira bí ààrẹ mélòó la ní Ọbásanjọ́ ṣe full time lọ́dún 8 abẹ́ ẹ̀kọ́ ní Ṣólékan lóṣù 3 sọmọ Yorùbá mi mọ̀ àwọn Ìgbò ṣe 3 Dr. Nnamdi Azikiwe lẹ́yìn wọn àgbà náà Àgbò Ìrùsì ẹ̀yìn ìgbà yẹn Ṣólékan Jonathan àkàn gbé Ìgbò pátámọ̀ pé ẹ̀yà kan náà bẹ́ẹ̀ ni East Ìsàlẹ̀ ti wá ẹ̀sìrò rẹ̀ mọ́ra wọn báwọn ẹ wá gbogbo tó kú lẹ́lẹ̀ pátá Gàmbàrí náà là ń sìn wọ́n sì máa tẹ̀ wá àwa la sì lápọn léjù nínú gbogbo ọ̀ràn tó lọ́n dábàtà Yorùbá ló lápọn léjù àwa la mèdè bá a ṣe lè bọ́mọdé sọ̀rọ̀ àwa la mèdè bá a ṣe lè bóbìnrin sọ̀rọ̀ àwa la mèdè bá a ṣe lè bá ní bá jù wá lọ sọ̀rọ̀ ẹ dáhùn kí ló wá kú alámúyẹ ìran wo ló lókì náà kò sí náà tó lókì Yorùbá nìkan ni pọ̀tẹ́pàtẹ́ bá wá wo nísìn tí ẹ̀sìn tá a gbà yí o ṣé Usman Danfodiyo Ẹjọ́ ẹ máa bá wa like, máa bá wa share. Ẹjọ́. ẹ̀sìn Mùsùlùmí wa tó gba ẹniwọlé òun àti Mali àwọn náà gbé yẹn wá àgbáyé ọba Ògbóni àgbáyé làwọn báyìí. Kìrìsìtẹ́nì tí wọ́n mú wọlé wọ́n wọlé láti Ìlàró táwọn òyìnbó mú wá ìgbà yẹn tọ́mọ Muslim bá fẹ́ lọ sí skul ọ̀tọ́ bá change orúkọ rẹ̀ àwọn ọmọ tó kọ́ méjì ló. bẹ́ẹ̀ni bàbá bẹ́ẹ̀ni. ẹ̀sìn tí wọ́n ní kì í ṣe tiwa ní. àkókò kúkò lé a lọ. 162 ní baba ńlá wa kódé Ifẹ̀ ní òrìṣà tó kódé Ifẹ̀
gbogbo ẹ̀ la parun tán nìsín agbé gbogbo ẹ̀ jùlẹ̀lẹ̀ àwọn wura wa níran àwa mú àṣà aláṣà àwa sọ̀rọ̀ tiwa tó bá ṣe pé irú ẹni lọ́lọ́run bá yàn fún wa tó jẹ́ mẹ̀sáyà wa tí ó kọ adélẹ̀ lé wá ìtọ́mọ Oòduà tá a tẹ̀lé ọlọ́wọ́ gbìyànjú gbogbo àsọ́lẹ̀ bàbá ní ìṣe yìí ọ̀tá ló pọ̀ jù ní ó fọ nígbà tí wọ́n jọ ṣèpàdé mo sọ́rí òkè mọ́ nígbà tí gbogbo wọn ṣèpàdé papọ̀ látòrí àwọn tó jẹ́ president wa àkọ́kọ́ Sikwe Tafawa Balewa Sardauna Adégbénró bàbá wa Adélabú Ọládòkè Akíntọ́lá gbogbo wọn bá gbàdá ṣèpàdé òní à tẹ́ ẹ bá ní bá a ṣe mọ̀ ṣe lọ ni ó lóun fún wa ní condition mẹ́ta tí Nàìjíríà bá ti fara mọ́ ó lóun náà support tó jẹ bá fẹ́ wọ́n ní gbogbo ọ̀rẹ́ wọ́n náà bá wà òun ní ọ̀rọ̀ ajé wa tó pa wá pò lè pò ní ó lóun bẹ̀ òun ní kí wọ́n má jẹ́ kí epo di taládàáni o tó bá di taládàáni o láàánú sòrò secondly ó ní ìwòsàn ọ̀fẹ́ táwọn fi lọ́lẹ̀ ó lè jẹ́ kó máa continue ó lè má jẹ́ kí ọmọ wa kan lọ kọ́ṣẹ́ wá kó dọ̀sítù tó ń lẹ̀. ẹ̀kẹta ń bẹ̀ ó ní ká ṣọ́ra wa dáadáa ó ní gbogbo àwọn nǹkan tó ń ka méjèèjì tó ń kà sílẹ̀ yẹn ó ló ṣe kókó jù epo tó bá di taládàáni wàhálà ni hospital bá di taládàáni wàhálà ni ó wá ní school ó ń torí pé ibi táwọn ti lọ rèé kàwé ní àwọn ó ní ojú àwọn rí pé University of London ni bàbá ti jáde tiẹ̀ síkì ló jáde ní Ghana. ẹ jẹ́ máa bá a ṣe ẹ̀kẹ́ máa bá a lọ. right ó wá ní gbogbo òṣòro táwọn rí lọ́hùn àwọn ò fẹ́ kí àwa orí níbí ni ló fi condition mẹ́tẹ̀ẹ̀ta yẹn lélẹ̀ ìjẹ́wọ́ wá tẹ̀lé nígbà epo di taládàáni wàhálà gbàdé mi wá pé epo abẹ́ Nàìjíríà market aláwa ń wodu ní market àtẹ́mi wà lábẹ́ o ṣe get me ìwé lásán wo ibì lásán là ń mú lọ sí depot lọ gbépo tí wọ́n bá ti tajà tán ẹni tó jẹ́ ọ̀gá wa tó jẹ́ ọ̀gá petrol attendant tó jẹ́ bí manager wa òun ni ó kó lọ sí bank tá a máa lò àti báńkì wọn ti fún wa ní tẹ́ẹ̀kẹ́ ní ìwé tá a mú lọ tá a lọ fi gbépo kì í ṣe pé mo dé mo wá repo gbòódì mo dé mo wá repo làdánwò dé yìí o. after tá a tún wá lábẹ́rẹ́ ti ìwé aládàáni ẹni ìwé ti gbogbo àwọn sorry ó má dùn fọmọ Yorùbá ọ̀pọ̀ orí wa wà alọ́pọlọ ṣùgbọ́n ọpọlọ wa ò ṣiṣẹ́ lọ bí tó dáa tó gọ́ọ̀mẹ̀ntì bá jẹ́ gọ́ọ̀mẹ̀ntì tó bá lójú àánú ni ó yẹ ká bí àtísà ta kó sí skul léèrè ṣe bá ń gbowó lọ́wọ́ ìjọba gọ́ọ̀mẹ̀ntì ló dùn sí ìtìjú tẹ bá wo dáadáa ìjọba ló dùn yẹn jẹ jù tí ìjọba níyẹn jẹ tí ò bá dùn yẹn jẹ ni ẹ jẹ civil servant ẹ pẹ lọ fún track ẹ lè lóṣù mẹ́ta ẹ lè lóṣù mẹ́fà ẹ dẹ̀ gbowó oṣù ẹni bàbá wa Bísí Àkàndé ṣe lọ́sùn tí wọ́n fi disappoint ẹ fún second time o ó ní no work no pay ètò ṣe àwọn òṣìṣẹ́ ìjọba gbàgbà ètò ṣe wọ́n sí nìyẹn ni mo sọ pé àwọn ni ẹ dùn yẹn dẹjù ẹ wá wo gbogbo tíṣà tá a láàánú tá a kó sí private school gbogbo ọmọ tí wọn nursery náà ń lọ ṣé ìkọ́tẹ̀yìn ń kọ́ ọmọ dáàlẹ̀ tó ń kọ́ ọmọ lọ bòmí arábí tó pọ̀ lọ Yorùbá tí 36 wà ò ti ṣiṣẹ́ nìyẹn so ṣe rí bí Ọlọ́run ṣe gbé èèyàn lọ́dìdì kí ní kẹ́rin mú kàn fẹ́ kẹ́ mú mọ́ torí pé bàtà ń ṣẹ̀wó nú ẹ̀sà sáṣe nílò ní mi dùn gan mu àkókò tó náà nìyẹn alhamdulilayi rabbil alamin bí táwọn ọmọ ọkọ lọ àti fẹ́ẹ̀ débẹ̀ Ọlọ́run lọ rẹ̀ ní wa ni ẹ̀yin là ń bẹ lọ́run fún ríṣẹ́ ni pé after 60 sókè tọ̀ àti wà kìtàn báwọn ìrọ̀lẹ́ ló ẹ̀yin dẹ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ là ń bẹ Ọlọ́run dákun kó jẹ́ kẹ́yìn náà ò gòkè inú mi wá dùn pé àwọn ọmọ tí wọ́n ṣe yìí ọlọ́mọdé orí panára ọlọ́mọdé oṣù but at later àwọn olóṣèlú wa àwọn ni wọ́n lọ ẹnjíníà àwọn kan ọmọ ìgbàfẹ́ àwọn ni wọ́n lọ já kínní ẹgbà máwọn ọmọ wa lọ́wọ́ àwọn ẹ̀sà ṣe wọ́n lọ
wọn ò gbé tébùrù ẹ dákun ná aláǹsẹ owó ẹ dá à ń gbèrú tébùrù bẹ́ẹ̀ à ń gbé tẹlifíṣàn à ń gbé síà àwọn náà ní ibùn kan ni wọ́n lò tí tógèètì gan àwọn Fúlàní ló sun Fúlàní ló sun ilé ló sọ bí àwọn ló yìnbọn. gbogbo àwọn tí ẹ bá kó mọ́ra pátá ẹ tẹ̀ wọ́n nínú dáadáa ẹ tẹ̀ wọ́n nínú dáadáa torí pé ìtì ọ̀gẹ̀dẹ̀ onígbà máa fọ ìsòkò lé o ó lé ní òní gbà o bẹ́ẹ̀ sì kóra yín jọ yìí ẹlẹ́dàá gbogbo wa ó mọ̀ ẹ̀jà fún yín ẹ bá jáde lógúnlógún ẹ máa wọlé lógún tẹ ẹ bá jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa wọlé lọ́gbọ̀n ẹni tí ò rán yín níṣẹ́ kò ní mọ bí ẹ lọ́wọ́ ọlọ́run wọ ọlá Oòduà yóò wọ ọlá Oòduà àtẹ̀wọ̀n yóò wọ ọlá alámúrúdú yóò wọ ọlá àtàrẹ̀lẹ̀ tó ní kírun àtúnbẹ̀ yóò wọ ọlá abàṣẹ̀tà tó tẹ̀ kírun gbogbo tẹ̀ ń fẹ́ lórí Olódùmarè ó kàn dúró lé bàbá wa ní àyábà ń takà wọn ní àyábà ń torí o bákàrà ayé bá yá àṣẹwà kílè ní sẹ́lá àjọ àwọn mọ́mọ́ ọmọ nínú ọlọ́wọ́ alámọ̀ ilé iwájú bá gíran àgbàdo sàlẹ̀ gbani ó ná pagi ó lè ìdóyè ìjọ àti ìjọba tagbó báyìí lọ́nà ló fẹnu tó ọkọ bá fẹnu sọ fẹnu ọkàlẹ̀ jáde wọlé òní jẹ́ ti ẹbí tó gbé yálé abiyamọ wọn ò ní gbé wọn ò ní dín mẹ́rin wọn ò ní fi tẹ́lẹ̀ ọ̀sẹ̀ wọn ò ní yí ọgbọ́n ẹ̀ délẹ̀ lé ẹ̀ délẹ̀ lé ẹ̀ délẹ̀ lé yóò rí bẹ́ẹ̀ yóò ṣe ààrẹ mi tó ti ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ jáde àṣẹ ti tẹ̀lé yóò rí bẹ́ẹ̀. bàbá ẹ jọba kí àwọn bàbá àwọn èèyàn wa tó wà nílùú òkèèrè náà gbogbo àgbáyé báyìí ló ń wò yín ẹ bá wa kí gbogbo wọn ẹ bá ṣàdúrà fún wọn torí gbogbo wọn náà fẹ́ kó wálé láti wá dá nǹkan sílẹ̀ so gbogbo wọn náà ló ń ràn wá náà gbé iṣẹ́ ilé wa lọ́wọ́ tí ò bá sí sọ́pọ́ọ̀tì wọn àwa náà ò sí torí nǹkan tó ń jà lókè òkun ó pọ̀ àwọn dẹ̀ ló ń gba gbogbo sátífíkẹ́tì yẹn sọ́wọ́. inú ara lé wọn ò ní dùn sí. kábíyèsí o kábíyèsí o. kí ọba tó sílẹ̀kùn ọjọ́ òní kó jẹ́ kí ẹ̀mí bàbá wa kábíyèsí àtàwọn àṣẹ. gbogbo àkókò tí bàbá wa kábíyèsí àtàwọn Ọláyíwọlá Adédèjì tí ó lò lórí ìgbẹ́ kó má fi ìnira lò. àṣẹ. gbogbo olóyè ìlú Ìkìrun pátá kọ́lọ́mùbá tó sílẹ̀kùn ọjọ́ òní kó má jẹ́ owó kí á ń tọ́. àṣẹ. sẹ́rí gbogbo àwọn tó jẹ́ àwọn èèyàn wa tán bẹ nílùú òyìnbó ní àwọn ọ̀dà kọ̀ọ̀tù pátá wọn ò ní fi ẹ́ tẹ́lẹ̀ ọkọ̀ wá. àṣẹ. Ọlọ́run wọlá orílẹ̀ èdè tiẹ̀ torí lẹ́yìn Ọlọ́run kò sẹ́lẹ̀ omi. ó kọ̀ọ̀kan nílẹ̀ máa jẹ́ alimẹ̀. bí gbogbo wa ṣe dúró yìí ẹnìkan bá nà ní ẹ̀sìn tó bá bí gbogbo wọlé àwọn ọ̀bọ̀ta. ṣùgbọ́n débi ìbá délẹ̀ lẹ̀ sílé òòsà. gbogbo àwọn tí wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀ fún ẹgbẹ́ yìí tí wọ́n dúró tọkàntọkàn lẹ́tà tí wọ́n kọ tí wọ́n fi mọ̀ ìwà pọ̀ lẹ́tẹ̀wọ́. àṣẹ. àṣẹ. gbogbo ẹ̀yin táwọn ń sáré sọ́tún sáré sósì igi tó kú kí rojú yọ lóru àṣẹ tó kú kí rojú yọ kó àṣẹ. fọlájà ní òkúta gbogbo ẹni tó a bínú obìnrin abáfábẹ́ gbèbí ẹ tó bá lò bí wọn yóò rìn débi wọn ti gbé. àṣẹ. àṣẹ wà. gángan là gbọ́ kú arọ́ àṣẹ. ìjìlá fún wọn àṣẹ. àṣẹ. gbẹ̀yìn má gbẹ̀yìn làgbà lébi àṣẹ. ìjì rẹ máa túfọ̀ ẹyẹ lébọ̀ nílé bàbá yín nílé ìyá láàrin ẹgbẹ́ láàrin ọ̀rẹ́ gbogbo ẹni tó ló gbọ́ lẹ́bi tẹ́ ẹ̀sọ́ tó ló máa sọ ẹ̀hún òjijì wo kì í fọ́. bẹ́ẹ̀ ni. ọlọ́wọ́ láyà mi Àbẹ̀ní Gbóyè tí wọ́n di ọ̀dàlẹ̀. gbóyè tí jẹ́ gbangba lé ọgbọ̀n ọ̀rọ̀ tí gbénu lédi tí kò yàn. ẹgbẹ́ wọlé alágbẹ̀dẹ àkọ́kọ́ tó ru ẹ̀. àṣẹ Èdùmàrè. àtànírẹ́yìn ẹni dá
bá díẹ̀ ṣe ta àtàn tó kò sẹ́dá tó mọ bí òkú àtàwọn. o lè sí ìjà tó káàkiri níjọ́ tẹ́bi ó pọ̀ ní ìnira lọ. àṣẹ wà. ṣé mo rí wọn kó kodò tí rú nínú ìlọsọ lè fún kí mọ̀ kó ra méjì méjì. iwájú làwọn baba ńlá baba wa fi gbó ta. gbogbo ogun fúlàní tó bá lóò dìde sọmọ ilé ìwúwa Odùduwà ó bá a mú. àṣẹ wà. ẹnu ẹ̀bẹ̀ kan tí mo fẹ́ bẹ̀ dúró dè mí ń bọ̀ wá méjèèjì lómi náà ẹ má jà wọ ara wa torí olórí lọ́lọ́sì lọ́lọ́sì ilẹ̀ sì ti mọ́ ẹ gbójú òkè ẹ rí nọ́mbà ayé tún ti taná tì bàbá mi sọ̀rọ̀ kan àjọ fún gbogbo ní aláyọ̀ sùn wọ́n sọ̀rọ̀ kan ẹ̀jẹ̀ arínú ara torí báyìí sọ pé láàrin ìyá mi ní ẹ̀yìn ìka wà lẹ́nu ó bá ṣe nǹkan fún wọn tí mo sì ti dára yín lónìí nígbà sọ̀rọ̀ ti búra nítorí pé ogun lẹ́sìn ní èpè sí dídà. bí yorùbá ṣe gbẹgbẹ kí mọ̀yàn ẹjọ́ ẹ dákun ẹ jẹ́ kí ó jẹ́ pé kí màá wó ṣe kẹ́mi ẹ sì jẹ́ ká máa dá fún ó gbé wẹ̀yìn wò ká máa dá fún ó gbé ìwé ẹyin wò torí pé karosín ti dà á lè ṣe fáwọn alárẹ̀ká sì ṣàgbẹ́ ní ìjókòó ni máa mi lájẹ sórí ń wele bá mi olú ó gbọ́ lọ́dún méje pọ̀ torí àmọ́ mi ẹlẹ́sàlá tún wọ̀n yẹn ń sẹ́ ẹ̀gbọ́n sálà bà àwọn wọn kábíyèsí àwọn wọn ń ṣe tiẹ̀ àwọn ìyá alásàlá kù tẹ wí àwọn dúró ti tiẹ̀ tí èsè kékeré àwọn ò lọ ṣọ́ọ̀ṣì wọn ó jẹ ìyá àjọ àwọn náà ni ó jẹ ìyá súnà àwọn náà ni ó jẹ ìyá àgbẹ̀sìnga wọn ò sì fi sẹ́yìn tí wọ́n lẹ́ o wọ́n tún dáre lóru. fún ìdí èyí tí ò ní yẹ. ẹjẹ ẹ má dé iṣu wa láàrin ọ torí bẹ́ẹ̀ ṣe ń lọ yìí ẹlòmíín nínú àwọn tá a jọjọ́ mọ Odùduwà inú ẹlòmíín lò sí. ìran wọn ò lè kú olóko ẹbí tí. ìran àwọn bàbá wa tó dẹ̀yà lọ ìṣẹ̀dá wọn ló dìde ló ní kó náà wá ẹ lọ gbára yẹn lẹ̀ lóko ẹrú. owó kíní kan lórí Facebook ibi tí Sunday Igboho ti ń jábọ́ gbogbo ẹ̀yin tá a jọ sọ̀rọ̀ ẹ̀ àárín mọ́ alálẹ̀ Odùduwà ó bí o ẹ̀rọ bó pọ́sẹ̀ mẹ́ta rẹ tí SCS àṣì àbẹ́mi náà gbé dé bí ìyànbá rẹ ti kó mọ́ ọ̀rọ̀ sọmi rántí ẹni tí ń lọ ń tà torí àkàǹkàtà ẹni àrà ní yóò gbọ́ lọ́rùn fún ilé ìlà yóò gbọ́ l'Odùduwà yóò gbọ́ láwọn àgbààgbà tán tẹ́lẹ̀ tẹ́wọ́ gbọ́ ilé ayé tán tẹ́wọ́ gbọ́ Ọ̀rúnmìlà gbogbo ọmọ Odùduwà pátá ìní farapa. iṣẹ́ náà ló sì jáde àṣì òní wọlé mọ́ òní dẹ́pẹ́ yóò wọlé alẹ́ Odùduwà yóò wọlé Odùduwà àtẹ̀wọ̀ ọlọ́fin àjàká yóò wọlé gbogbo ọ̀kàlẹ̀ gbárùmọ̀lẹ̀ ayé gbárùmọ̀lẹ̀ ọ̀kọ̀ọ̀kan lọ́wọ́ ìlú àyọ̀sùn tó lómi aróòrò àlóṣù àtàrà àtọ̀sánlẹ̀kùn ilé jí máa sunkún ojú ẹ bá bẹ gbére ń gbóyè òṣùkùn ni ìgbé òní rẹ̀ kó pàdé aláàtà gbogbo ẹni tí ń bá ń bínú yín kò ní pàdé aláàtà. àṣẹ wà. ẹ jẹ́ máa bá a like máa bá a share. lódìdí olúgbó fìgbẹ́ tọrẹ fún èrò ẹ̀ lódìdí lolúgbó fi àwọn tọrọ fún èrò ọ̀nà gbogbo ẹni tó bá fi lọ́pọ̀ kankan dúró ti tẹ́ gbé lọ́wọ́ àfúrà lónìí pé Odùduwà pé ó tún bẹ̀rẹ̀ báyìí gbogbo àdáwọ́lé ẹ̀rọ kọ̀ọ̀kan ní ìyọrí sí. ẹni tí ó gbèjò òrùsẹ́ tí ó tún nǹkan. bẹ́ẹ̀ ni bàbá. bẹ́ẹ̀ máa ń jí láàárọ̀ kò ní ra wọlé. ó wọlé àwọn àgbààgbà tánú ìpàdé ọ̀hún tánú ìpàdé ọ̀sán tánú ìpàdé àárọ̀ bí mo ṣe bí lónìí ó dẹnu àwọn onígbà. àṣẹ 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 ìṣọ̀kan Oòduà tó ajáde kúrò ní ọ̀dọ̀ bàbá tó
ọlọ́run bá kó jẹ́ ká rí wọn pẹ́ bàbá náà nì so sẹ́yìn láti máa bọ́ sí ìlú kan àti ìsinmi ẹ máa bọ̀. Oya bánà yẹn kán máa gbé bánà yẹn bọ̀. wọ́n gbé bánà yẹn wá. Ẹ̀yẹ́ gbà máa gbé báyìí. Ókè ibi yẹn kán ta bánà. Ẹ gbé iṣẹ́ àyẹ̀wò fún bàbá. àjọ nàró ni ẹjọ́ tó ní ọjọ́ nàró pọ̀. Ẹjọ́ máa bá wa láìpẹ́ máa bá wa ṣí ẹ̀ ara ẹ̀yìn. Ẹ kàn máa jẹ́ kórúkọ bàbá hàn lókè rárá ẹ má kọ́ bá a. méjèèjì ló máa lò méjèèjì ló máa lò bá a lọ báyìí ná background yìí ná. ẹ jẹ́ ká wá drop bánà yẹn. Fọ́tò tí bàbá Ẹ jẹ́ kí bàbá táwọn ní ìpínlẹ̀ bàbá. Ẹ jẹ́ kán yọ wà papọ̀. Ẹ ṣe ẹ jọ̀ọ́ ẹ máa bá wa like kẹ́ máa bá wa share ẹ jọ̀ọ́ máa bá wa share kẹ́ máa bá wa tẹ love ẹ jọ̀ọ́ ẹ ṣe púpọ̀ àkì lára iṣẹ́ tí ẹran wa náà ni à ń bá kiri ẹ rí i pé iṣẹ́ takuntakun náà ni ẹ gbélé wa lọ́wọ́ ọ̀dọ̀ àwọn bàbá wa lélẹ́yìí k'Ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́ kẹ́mi wọn gùn kó pẹ́ kí wọ́n má fojú sunkún àwa náà káwa náà má fojú sunkún wọn Ọlọ́run náà bí lọ́dọ̀ Ọlọ́run á gbé wa gun òkè àgbà pẹ̀lú àṣẹ Ọlọ́run a ní sílẹ̀ tẹ́ ó Oòduà á gbé wa gbogbo tá à ń dá ọlé pátápátá á yọrí sí rere ọlá àwọn alálẹ̀ yìí Ọlọ́run á jẹ́ kí dúrà wa gbà á dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa kan náà gbogbo wọn pátá la kí lórí erelú lọ́rọ̀ bàbá Kóìkí iṣẹ́ takuntakun náà wọ́n ṣe ní abroad àkí wọ́n gbìyànjú lórí káàkiri gbogbo ilẹ̀ Yorùbá lọkùnrin yẹn náà ti ń gbìyànjú púpọ̀ k'Ọlọ́run bá wà pẹ̀lú ẹ̀ k'Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́ ọlànà bí dọ̀dọ̀ lọ. Oòduà. ìṣọ̀kan Oòduà. Oòduà Ìṣọ̀kan. A kí gbogbo ilé ẹ ṣé àti fẹ́ máa padà sí ìlú bòmí báyìí ẹ ṣé gan a tún máa pàdé yín pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ gẹ́gẹ́ bí àwọn aṣíwájú a ṣe ṣe so ìlú bòmí là tún lọ báyìí.